àlàyé rèé lórí ìdí tí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ṣe fìdírẹmi nínú ìdánwò UTME. àjọ tó ń rí sí ètò ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga ìyẹn Joint Admission and Matriculation Board JAMB ó mà ti ṣàgbékalẹ̀ bí èsì ètò ìdánwò UTME tọdún 2025 tó parí láìpẹ́ yìí bó ṣe máa lọ o. gẹ́gẹ́ bí JAMB gẹ́gẹ́ bó ṣe sọ nínú èèyàn 1,955,069 tó máa ṣe ìdánwò náà, àwọn tó lé ní ìlàjì ó ní kò mọ̀gbà tó máàkì 200, àwọn 4,756 ó mà ló mọ̀gbà máàkì tó lé ní 320, nígbà táwọn tí wọ́n gba máàkì láti 300 lọ sókè wọ́n sì jẹ́ 12,414. JAMB ṣàlàyé pé àwọn ọmọdé tí ọjọ́ orí wọn kò tí ì tó ìdánwò náà tí wọ́n fún láàyè láti ṣe o nítorí ìkápá wọn ó mà jẹ́ 40,247, àmọ́ 467 nínú wọn ó mà ló mà gba máàkì tí JAMB ń gbà wọlé o fún irú àwọn ọmọdé bẹ́ẹ̀ níbi ètò ìdánwò tó parí náà. wọ́n tún ṣàlàyé pé èèyàn 97 ó ní ọwọ́ mọ̀tẹ̀ fún ṣíṣe èrú lásìkò ìdánwò ọ̀hún nínú gbogbo àwọn tó ṣe ìdánwò náà, tí àwọn 2,157 tí wọ́n sì ń kojú ìwádìí fẹ̀sùn pé wọ́n ṣèrú lásìkò ìdánwò náà. wọ́n wá fi kọ́nà wípé o èèyàn 71,701 tó máa forúkọ sílẹ̀ fún ètò ìdánwò náà ó ní kò mọ̀ kópa níbẹ̀, àti pé o àwọn tó jẹ́ pé àwòrán ojú wọn ó ní kò jẹ́ kí wọ́n rí ìdánwò náà kọ làwọn máa pèsè àǹfààní fún láti kọ ìdánwò náà ní gbọ̀ngàn táwọn bá mú tó bá padà yá o ní ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ 25 oṣù kẹrin. ó ní ètò ìdánwò 2025 UTME ó mà ló má bẹ̀rẹ̀ káàkiri Nàìjíríà tó sì parí ní ọjọ́ Ajé Monday ọjọ́ 5 oṣù karùn-ún. UTME ó mà jẹ́ ìdánwò táwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ wọ ilé ẹ̀kọ́ gíga yálà ilé ẹ̀kọ́ aládàáni tàbí ti ìjọba àpapọ̀ ó gbọ́dọ̀ ṣe, tó sì jẹ́ àjọ JAMB ó ló máa ń ṣe agbátẹrù rẹ̀. JAMB kò sọ pé ìgbà kan pàtó báyìí ó ní èsì ìdánwò náà máa jáde. àtẹ̀jáde kan tí JAMB fi sójú òpó X rẹ̀ ní ọjọ́ 29 oṣù kẹrin ó ní àwọn máa fi èsì ìdánwò UTME síta ní kété tí àwọn bá ti parí gbogbo àyẹ̀wò tó yẹ lórí wọn o. bákan náà ó ní wọ́n rọ àwọn tó kópa nínú ìdánwò náà láti ṣe sùúrù pẹ̀lú àwọn o. wọ́n ní kí gbogbo àwọn èèyàn náà kí wọ́n máa kàn sí àwọn ojú òpó àwọn lórí ayélujára o láti mọ̀ nípa àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ lórí èsì ìdánwò náà. kí Ọlọ́ọ̀bá Elédùmarè kó jẹ́ kí gbogbo nǹkan pàṣẹ. àdúrà gbòòlùwà Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń tẹ̀lé wa o, àánú Ọlọ́run bá rèé kò ní ṣe tẹnìkọ̀ọ̀kan wá tì í.